ọmọ ọmọ o ọmọ láṣọ ọmọ ọmọ o ọmọ láṣọ Farida Àjọkẹ́ mi ọmọ láṣọ ó kú oríire ọmọ láṣọ. MC Blessina ó kú oríire ọdún tuntun èyí tó tún bá ọ láyé. Farida Òkìkíọlá Àjọkẹ́ ọmọ Muhammed orí òní jẹ́ kó o kú ní rèwerèwe kọ́ ọpẹ́ láyé kọ́ ọ̀pọ̀ láàárọ̀. Mrs Ọmọwùmí Mọ̀nsúrà ọmọ Ojúlarí tí í ṣe yeye tó bí ọlọ́mọ lọ́rán mi wá ó ní bá a bá lógún ẹrú tá a níwọ̀fọ̀ ọgbọ̀n ọmọládélé ọmọláṣọ ẹni orógbó ló ní kó o gbó kọ́ ọ tọ́ obì ní ibi kúbìrù obì ó bí kúbìrù lórí rẹ̀. Òkìkíọlá Àjọkẹ́ ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹbí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ pátá ló kí ọ kú oríire ọjọ́ bí tòní tó tún bá ọ láyé. Látòrí mọ̀mọ́ rẹ̀ àgbà ìyá wa Ojúlarí wọ́n lọ́mọ ọmọ ẹni èrè ní ayọ̀ ńlá lèyí jẹ́ tó tún sojú ẹ̀mí àwọn orí jẹ́ kọ́ ọ̀pẹ́ kẹrin kése. Olúwa ti fẹ́ ẹ̀gbọ́n rẹ gan pa olóòkú ewu ọdún tuntun èyí tó tún bá ọ láyé. Àwọn ọ̀rẹ́ bàbá rẹ wọ́n kí ọ kú ọdún látòrí Mr Wasiu Mr Ọjọ́ pẹ̀lú Mr Samson wọ́n lò ní fọdún èyí ṣàṣemọ tó fi dórí àwọn ọ̀rẹ́ yeye tó bí ọlọ́mọ ìyá Jamal àti ìyá Àṣàbí wọ́n kí ọ kó okú ewu ọdún gbogbo wọn ló kí ọ tó fi dórí àbúrò ìyá rẹ gan wọ́n kí ọ látòrí ìyá Azimat mọ́mí Marcia Olúwapèmísíre wọ́n ló okú ọdún Tiwaláyọ̀ pẹ̀lú ọlá ìtàn gan wọn ò gbẹ̀yìn rárá wọ́n lò ní kánjú kú mọ́mí Iradat àti Iradat àbúrò rẹ gan kí ọ gbogbo ẹbí Ojúlarí pátápátá wọ́n kí ọ wọ́n ló kú ewu ọdún òní fọdún èyí ṣàṣemọ lọ́lọ́ ọlọ́run ọba. Farida Òkìkíọlá Àjọkẹ́ ò jẹ́ wọn àgbàlẹ̀ bàbá rẹ lọ ìwọ lọ́mọ gbàjà ikú ẹlẹ́rìn nìyí o. Ajísọlọ́ máa jowú yọkọ lẹ́nu ọ̀fàfàmọ́fà bí ń gbàjà ojú ló ṣe méjì àwòrán ẹsẹ̀ ṣe méjì àyẹ̀nù ìbàdí bá ṣe méjì àjòkó lórí ẹni téńté. Ajísọlọ́ máa jowú yọkọ lẹ́nu ọ̀fàfàmọ́fà bí ń gbàjà ọ̀dàjà ń dájà ọjọ́ tá a dájà ń gbàjà ọjọ́ tá a dájà ń rèsí ẹlẹ́rìn ikú ẹlẹ́rìn ó ń sọpọ̀ jà bàbá òun ni òkú ó ń sọpọ̀ jà bàbá òun ni abàjà ó ń sọpọ̀ jà bàbá òun ni wọ́n kó wọn lọ síwájú Aláàfin Ọ̀yọ́ ọba Abíọ́dún wọ́n ní kó ẹni lọ́mọ nẹ́jà bàbá rẹ lọ èsì mọ̀ nẹ́jà bàbá rẹ lọ abàjà mọ̀ nẹ́jà bàbá rẹ lọ kọ̀pẹ́ kò jìnnà ọjà ń di lílò ń gbàjà ó di lílò ń rèsí ẹlẹ́rìn. Ajísọlọ́ ọmọ ọba Kẹ́lẹ́ Ojú Ogun Àrẹ́gẹ́dẹ́gúdù ọba àgbàjà wò ó a kì í nílé baba kámọ́ nílé ìyá jẹ́ ń súré tètè wá gbalẹ̀ ìyá rẹ tó bí ọlọ́mọ lọ ìwọ lọmọ Ojúlarí ọmọ ẹlẹ́mọ̀sọ́ Ojúlarí là á sòdodo àsẹ̀yìndé ní ọwọ́ pọ̀ sàṣe èèyàn ní fẹ́ni lẹ́yìn tá a bá sí nlé tẹ̀rù tọmọ ní fẹ́ni lójú ẹni ta ni ọ̀bá fẹ́ni lẹ́yìn bí òsọmọ ẹni ọmọ amórípo kàníjà ń kàre. Farida Òkìkíọlá Àjọkẹ́ ò Mrs Ọmọwùmí Mọ̀nsúrà ti ṣe yeye tó bí ọlọ́mọ lónìí àṣèyí ṣàmọ́dún kó o tún ṣe tẹ̀mí ó kú oríire o ọmọ láṣọ.